Otasansan rédíò and TV. àfi kọ́bọ̀ Èdùmàrè kọ́mọ fìṣọ́ rẹ̀ sọ wá o, kọ́mọ dáàbò rẹ̀ bò wá, kí láabi kọ́mọ ṣẹlẹ̀ sí wa. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, ikú arákùnrin kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣiṣẹ́ olùkọ́ni nílẹ̀ Amẹ́ríkà ṣùgbọ́n tí í ṣe ọmọ bíbí ìlú Ejigbo nípínlẹ̀ Ọ̀ṣun, Richard Idowu Adeoriokin, ló sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì, ó sì ń yà wọ́n lẹ́nu lórí ìṣẹ̀lẹ̀ ikú arákùnrin náà, torí pé bí ìròyìn ṣe sọ wípé ọkùnrin yìí dolóògbé, ó lágbára o, ìyàlẹ́nu gbáà ló jẹ́. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní arákùnrin yìí, ìyẹn Richard Idowu Adeoriokin, wọ́n ní ó lọ ṣe ìpàdé kan pẹ̀lú àwọn èèyàn kan ní ìlú Ejigbo nílé ọmọọba Eniola Oyeyode tí í ṣe ọmọ bíbí inú ọba Ògìyán ti ìlú Ejigbo. Lára àwọn tí wọ́n ní wọ́n jọ ṣèpàdé papọ̀ nílé ọmọọba Eniola Oyeyode ni ọ̀gbẹ́ni Ayọ̀délé Asálú tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti ọ̀gbẹ́ni Timothy. Wọ́n ní lọ́gán tí wọ́n ṣe ìpàdé tí wọ́n ṣe tán nílé ọmọọba Eniola Oyeyode tí wọ́n fẹ́ máa lọ tó kálukú fẹ́ máa túká, wọ́n ní ṣàdédé ni wọ́n gbọ́rọ̀ òbọ̀n. Ìró òbọ̀n ṣe jẹ́, kí ló dé, kí ló ṣẹlẹ̀ tí ìbọn fi ń dún, ta ló yìnbọn? Wọ́n ní ká tó wí ká tó fọ̀, wọ́n níbọn ti bá Richard Idowu Adeoriokin o. Ó bá dilẹ̀ wọ̀, wọ́n gbé dìgbàdìgbà, irú kílè yìí àti gbọ́. Wọ́n gbé Adeoriokin, wọ́n gbé lọ sílé ìwòsàn, ṣùgbọ́n ilé ìwòsàn tí wọ́n gbé lọ fún tọ́jú òun náà ló ti dákẹ́ o, nílùú Ejigbo náà ní nípínlẹ̀ Ọ̀ṣun. Ṣẹ̀rí ìpọ́ lágbára. Ẹ gbọ́, ta ló yìnbọn? Ta ló yìnbọn? Kí ló dé tó yìnbọn? Kí ló dé tó fi jẹ́ pé Richard Adeoriokin nìkan nìbọn bà? Ó lágbára o, ó sì ń ṣàwọn èèyàn kàyéfì o. Kàyéfì ńlá òun náà ni ikú Richard Adeoriokin ńlọ jẹ́ fún gbogbo ọmọ ìlú Ejigbo nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú tẹ̀síwájú ìwádìí, wọ́n ní Adeoriokin yìí pẹ̀lú Amẹ́ríkà, ilẹ̀ Amẹ́ríkà pé ni ó ti ń ṣiṣẹ́ olùkọ́, ṣùgbọ́n torí ayẹyẹ 50 ọdún tí kábíyèsí ọba Ejigbo Ògìyán ti ìlú Ejigbo, ayẹyẹ 60 ọdún tó ti dórí ìtẹ́ tí wọ́n ṣe pé náà ni ó mú kí Richard Adeoriokin kó wà ní Nàìjíríà, kó wà nílùú Ejigbo kó tó di pé ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀. Ó lágbára o. Ṣùgbọ́n ṣá o, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nétọ̀ Ademola Adeleke ó ti pàṣẹ o fún àwọn òṣìṣẹ́ aláàbò, pàápàá jùlọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, wípé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ọ̀fíntótó lórí ìṣẹ̀lẹ̀ láabi náà, kí àwọn èèyàn, àwọn ọmọ bíbí ìlú Ejigbo, ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun kan lè mọ húlẹ̀húlẹ̀ bọ́rọ̀ náà ṣe jẹ́ gan. Ṣẹ̀rí pé lèyí tó lágbára, ṣẹ̀rí pé kàyéfì ńlá òun náà lélẹ́yìí, ó lágbára o. Ká ṣèpàdé, ká parí ìpàdé, kó wá di pé à ń gbọ́rọ̀ òbọn. Ẹ wò ó sì ní kàyéfì. Eléyìí náà la gbọ́ o
àtúnikamu wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Tá a bá tún ti wá gbọ́ tuntun lórí ìṣẹ̀lẹ̀ yìí, á tún padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí o, kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ bá dé dúró. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì wa. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Ó ta social media. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lightning wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá ká bá yín gbé kalẹ̀ lára ọ̀tọ̀. Pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Ilé-iṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Ó ta social media níbikíbi.